qabilun li ta'lim aw la qabilun li ta'lim but kò yọ ẹranko kúrò lára ẹ̀. Kò yọ ẹranko kúrò lára ẹ̀. Gbogbo àwọn nǹkan tá wá sọ yìí èèyàn qabilun li ta'lim òun náà gba ta'lim ṣùgbọ́n èèyàn ni ìwà ẹranko lè wà lára ẹ̀. Ìyá lè máa jẹ́ èèyàn kí ẹranko ó sì wà ní ara rẹ̀. Ọ̀gbọ́n ẹni tí ó mú yàn nínú láìpẹ́ yìí àpèjúwe ni nílọrin tó tàn ọmọbìnrin tó tàn pa ó tàn ọmọbìnrin ó tàn pa iṣẹ́ púpọ̀ tàn pa òun gan ló pa fúnrẹ̀ ló pa ó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó dá lápàtà ó di alápàtà ó kún ọmọ ènìyàn bí ẹni kún ẹran. Kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú ẹranko? Kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú ẹranko? Kásí pé aṣọ mọ̀dáwàl ìsàníyà mìíndàfin náà sílẹ̀ bàṣàríyà aṣọ mọ̀yọ̀pá orí àyàwíyà wáyọ̀ àìyíwà nílé oríyà súnmọ́ Tusifa dunia fiha asawmu yudaki anfusana hayya bisawmi nufawiya asawmu yudaki anfusana hayya bisawmi nunakiya Pààyàn ní tàà ń sọ yìí, ọkàn ẹ lẹ́ni. Ẹni tó pààyàn tàà ń sọ yìí ọkàn ẹ lẹ́. Kò sí ìmánì ń bẹ. Kò sí ìmánì ń bẹ. Àyà bí sọ omi. Muzakiha asawmu yubawwil hayawiyya Wa yuhayyiha lil hurriyya. يزكي أنفسنا تزكية النفس àwẹ̀ tá a wí yóò fọ ẹ̀mí wa. Àwẹ̀ tá a wí yóò fọ ẹ̀mí wa. Hayya bis-sawmi nuzakkiha. Ọya wá ká gba àwẹ̀ kó lè fọ ẹ̀mí. As-sawmu ìyẹn ni pé má ti lọ mọ́ ń bọ̀ bẹ̀rẹ̀. Gbogbo wa mùsùlùmí nìsí àgbààwẹ̀. Gbogbo wa mùsùlùmí nìsí àgbààwẹ̀. Ṣáà ti rẹ́dì láti fọ ẹ̀mí. Ṣáà ti rẹ́dì láti fọ ẹ̀mí wa mọ́. Ṣáà ń fọ ẹ̀mí mọ́. Ṣáà ń fọ ẹ̀mí wa mọ́. Abógan fi ebi panú. Abógan fi ebi panú rẹ̀ lásán. Iṣẹ́ mẹ́ta ni pàtàkì iṣẹ́ àwọn ànábì Ọlọ́run. Iṣẹ́ mẹ́ta ni pàtàkì iṣẹ́ àwọn ànábì Ọlọ́run.
pàtàkì iṣẹ́ wọn Al-Qur'ani sọ fún wa wípé huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi yóò máa ṣe tìláwà wa yuzakkihim wa yu'allimuhum yóò fọ ẹ̀mí wọn mọ́ yuzakkihim ọdẹ lẹ́ẹ̀kejì wa yu'allimuhumul kitaba wal hikmata yóò kọ́ wọn ní tírà Al-Qur'ani àbí ìwé ta bá fi ránṣẹ́ sí wal hikma ìwé ta wá wí ta fi ránṣẹ́ sí yóò tún fún wọn ní ọgbọ́n yóò fún wọn lọ́gbọ́n ẹni tó fẹ́ lọ skúù tó jáde university first degree second degree third degree ọgbà PhD ọ̀tí nígbàtà wo PhD ìwà tó ń wù òjò ẹni tó ti ẹ̀gbà léwé kọjá PhD yẹn páálí ló gbà ò kò dé márítàbẹ̀ ẹni tí kò dé márítàbẹ̀ ẹni tó yẹ kó gbà kò dépò ẹ̀ ipò tó yẹ kó dé kò dé ó gba 4th degree ó gba 2nd one ó gba 3rd one ó gbẹ náà ló gbà àwọn awòṣẹ́ ọwọ́ yà rí pé kò bá wọn kò lọ owó làákàyè náà owó làákàyè irú ẹni bẹ́ẹ̀ páálí lásán ló bẹ lọ́wọ́ ẹ̀ páálí yẹn ò dẹ̀ sọ fún yí pé ó ti ní páálí yẹn ò dẹ̀ sọ fún ó ti ní páálí kan sọ wípé ó wá páálí sọ wípé ó wá first degree náà páálí sọ wípé ó wá ní páálí first degree tó gbà ó sọ pé ó wá ní second degree náà masters tó gbà náà ó sọ pé ó wá ní ó ní admission kò sọ pé ó tí nímọ̀ yẹn kò sọ pé ó tí ní ìmọ̀ yẹn ó gbọ́ mi ó wọ yunifásitì lóòtọ́ but ìmọ̀ yẹn ò tí sí láàrẹ̀ páálí yẹn kàn sọ wípé ó gbàbẹ̀ kọjá o páálí sọ pé ó gbàbẹ̀ kọjá o páálí ò sọ fún ẹ pé onímọ̀ páálí ò sọ fún ẹ pé onímọ̀ gbọ́ mi tí wọ́n bá ní PhD páálí sọ wípé o gbà ní kò sí sọ ipò ní tí wọ́n bá ní PhD páálí sọ wípé o gbà ní kó wá kíláàsì wọ́n má fi rẹ́gísítà kò sọ pé ó ní ó dìgbà tí ṣe ẹ ó dìgbà tí ìṣe rẹ àti ẹ̀kọ́ yẹn tó bá bára wọn mu ókè wọ́n ní ó dá lápèjúwe nǹkan lékan sí lápèjúwe fún yín wọ́n ní wọ́n fún ní honorary doctor degree in tó fi họ́nà yẹn wọ́n rò wípé ó ní ní ohun tí wọ́n fi họ́nà yẹn wọ́n rò pé ó ní ní a ń pè ókè ahọ́nà lágbájá ó ti tí ṣe ẹ bá ń jọ wípé lóòótọ́ bóyá ó ń sáfù humanity bóyá ó ń ṣe kíní gbogbo nǹkan tó ń ṣe yẹn tí wọ́n wá fi àwọ́ọ̀dì ẹ̀ tó wọ́n fi họ́nẹ̀ tó bá bá mú lóòótọ́ ọ̀nà yẹn ṣe dédé ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀kọ́ tàà ń wí bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ tàà ń wí
èyí tí mo wí ẹlòmí lè máa wípé àbóyá kò lọ ní bóyá torí kò lọ kò mọ̀ nǹkan tí wọ́n òótọ́ ní mi ò lọ àmọ́ bọ́ọ̀ta èyí tó ló mọ̀ yẹn bọ́ọ̀ta kò júwe ẹ̀ ní pé lóòtọ́ ló mọ̀ yàtọ̀ sí pálí al-ilmu fi kíni ma hawalẹ̀ utlubul ilma li ذات العلم لا لشهادات وعرب الغر كم كلام قابل في درسه صار على العلم أستاذ العصر بعدك اطلبوا العلم لذات العلم wá mímọ̀ ní títorí mímọ̀ láàrín ṣàhádátì kìí ṣe nítorí pé lágbájá ń gba PhD lágbájá ń gba master lágbájá ń gba kíní kìí ṣe nítorí ẹni ó ṣe wà àbí nítorí òfin dẹ̀dẹ̀ màárìbù mi mélòó lẹni tó yá pé káàmìlì fi dàrsí nínú kíláàsì aborí Kùránì tó sì di pé bó ṣe jẹ́ aborí Kùránì òun ló di ustazu ilimi bó bá gbà Macintosh ẹn tó ṣe Macintosh àbí tó jásí pé Macintosh tó ṣe Apple tó ṣe kọmpútà Apple dropout ní dropout ní university lọ́kàtẹ́ tó bá wọ́n Google ọ̀rọ̀ tí mo sọ kìí ṣe pé mo ń sọ lọ́lé orí lásán àbí mọ̀kàn dùnnú mo ń dùnnú rárá dropout ní wọ́n lè ní jámíà ní ìgbà arọ̀pẹ́lẹ̀ yóò lè ká mọ́ nígbà tó sì jáde tí wọ́n drop out in tó ṣe Macintosh tó ṣe làwọn professor wa ń lò in tó ṣe òun ni wọ́n wá ń lò ọ̀tọ́rí Macintosh ṣe ọ̀pọ̀lọpọ̀ professor padà wá ń lò bẹ́ẹ̀ sì ní drop-out nígbà tó wà yunifásitì. Kò ní masters délé yóò di professor. Kò ní master délé tí ó wà ní professor. Àìní professorship ẹ̀yẹn. Àìní professorship ẹ̀yẹn. Òun làwọn professor wa di o student yẹ. Àìní professorship ẹ̀yẹn làwọn professor wa lò. Àwọn student yẹ. Àwọn professor wa di student yẹ. Àwọn professor wa padà wá di student yẹ. Ó ní ẹ̀. Utlubul ilma li zatil ilmi la li shahadatin wa abil ghar kam kulamin habilin fi darsihi sara al-ilmi ustaz al-asr.
الصوم يزكي أنفسنا هيا بالصوم نزكيها. Ààwẹ̀ fẹ́ fọ ẹ̀mí mọ́. Àwẹ̀ fẹ́ fọ ẹ̀mí mọ́. Ọmọ tá ń sọ yìí tán mú tá má pẹ̀jú ẹ̀ wá lọ́rin. Ọmọ tá máa pẹ̀jú ẹ̀ wá tó kún èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹni kún ẹran. Ó gbé bàndírì. Ó gbé bàndírì. Ó máa ń lù. Ó máa ń lù ú. Táà wípé onísúfí ni. Táà wípé onísúfí ni. Àbáwọn olóńlò bàndírì. Bí ò tẹ̀ jẹ́ kàdìríyà, tó bá jẹ́ tìjàníyà. Tìjàníyà náà ti ní àzíkìrí àtàzákìrá tí wọ́n ń dá tán lórí oríṣiríṣi tí wọ́n sì ń lùlù. Ǹjẹ́ lóòtọ́ tazkiyatu nafs òun ni wọ́n ń ṣe? Awo tasawufu ní ìsìn, mo mú àpèjúwe kan wá lára hadith Ànábì sallallahu alaihi wasallam wípé Jibrilu bá bá Ànábì sallallahu alaihi wasallam ibi tán ti jókòó, ó wá bẹ̀rẹ̀ sí bí láwọn béèrè. Ẹnìkan ò mọ̀, mi ń fẹ́ ká hadith yẹn pọ̀ tọ́rọjọ́ ti lọ. Parí pé mal ihsan, ma huwa al-ihsan? الإحسان أن تعبد الله كأنك تراه. Mo ní àdísì òun làwọn onífíkíwù dé, àbí mẹ́sà àbí wo ló wà lójú ayé Ànábì? Ṣé Málìkì wà lójú ayé Ànábì? Ṣáfì wà lójú ayé Ànábì? Abu Hanifa wà lójú ayé Ànábì? Hanbali wà lójú ayé Ànábì? Ta ló sọ wípé wọ́n lè wà? Ẹ̀wọ̀n tó fẹ́ jáde tó máa sọ pé lẹ́mẹ́ fọ́lù Rasul. Ó pọ̀ ní tànẹ́bí ò ṣe tó já sí pé a sì ń ṣe nìsìn la fi gbẹ́sìn ró. Ó gbọ́ mi, òun la fi gbé ẹ̀sìn ró. Ṣánàbí ní pé kán kó Kùránì jọ, rọ́ṣmù Usmani, rọ́ṣmù gbá, rọ́ṣmù àwò. Ṣọ́wà lójú ayé Ànábì? Kìràátù sábẹ̀ yẹn ṣọ́wà lójú ayé Ànábì? Kò sí. Tàbádẹ̀ fẹ́ ká Al-Kùránì ní ìsìn, kìràátù sábẹ̀ yẹn tẹ́lẹ̀ wáríṣùlẹ̀ Hafsu ni. Àwọn tó mọ̀ wọ́n mọ̀ ọ̀nà sí tí ara Magribi bá fẹ́ ka Kùránì, ohun tí wọ́n ń lò tí wọ́n fi ń ka Kùránì Wárṣì ni, Qira'atu sábẹ̀. So Wárṣì yẹn ṣe lójú ayé Ànábì, àbá Ànábì ló sọ fún wọn wípé rẹ́ṣẹ́mà kò sọ bẹ́ẹ̀, òun la sì ń lò nìsìn, òun ló gbẹ́sìn ró àbó nǹkan, òun ló gbé ró, òun ló gbé Kùránì ró. Tẹ́lẹ̀ tó bá gbọ́ tẹ́lẹ̀ omi kà báyìí rárá, tó bá tí wọ́n fẹ́ bá correct ní rárá bẹ́ẹ̀ kọ́,
wárìṣìlé tó káì nígbà kan mo fẹ́ mú alápèjúwe ni o wa qalati haytu laka bá ń lọ suratu Yusuf wa qalati haytu laka kìrá kan ni wa qalati hita laka kìrá kan ni ọgbọ́ wa qalati hita laka kìrá kan ni kìrá tí mo kàkálẹ̀ gbogbo kìrá yìí tẹ́nìkan bá kéwú débẹ̀ tó bá lo ẹyọ kan nínú ẹ̀ o ní sọ́gbá bẹ́ẹ̀ kan náà kọ́ sínú Al-Qur'ani haytu laka wa qalati hitu laka wa qalati hita laka wa qalati hitu laka qala ma'aza Allah innahu rabbi ahsana maswaya innahu la yuflihu zalimun. mo ní tíra ẹ̀ orin ni complete gbogbo ẹ̀kẹ́ báyìí láwọn bàbá ní ìtẹ́kùtẹ́wò lọ́wọ́ ń kéyẹ ní tí ó sí ní Al-Qur'ani kò yé ni